Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìròwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ètò tí wọ́n pe àkórí rẹ̀ ní níná owó tírílíọ̀nù $2 ọjà àlàálì ìyẹn ọjà ẹ̀tọ́ lágbàáyé pẹ̀lú ọ̀nà láti mú kí orílẹ̀-èdè wà ní iwájú nínú ọrọ̀ ajé àlàálì ìyẹn ọjà tó tọ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima níbi ayẹyẹ náà l'Àbújá ló sọ wípé ètò yìí wà láti ṣe àkànṣe iṣẹ́ láti darí ètò ọrọ̀ ajé pẹ̀lú èrò láti mú kí orílẹ̀-èdè Nàìjíríà wà lára orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹjọ tó tóbi jù nínú ọjà àlàálì àgbáyé. Àwọn tó ń rí sí ètò ẹ̀kún omi lórílẹ̀-èdè Nàìjíríà ti ń gbèjà fún ọ̀nà láti ṣètò àwọn ìlànà ìdójútòfò lórí ẹ̀kún omi ìyẹn omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù àti ṣíṣàmúlò àǹfààní àyíká wa. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria jẹ̀ràn ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ṣíṣàmúlò àǹfààní owó àyíká wa, ìdíwọ́ rẹ̀ tó ń dépa ìṣàkóso náà àti ṣíṣe àyẹ̀wò ètò ìdójútòfò lórí omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù fún àwọn tó bá pàdánù dúkìá wọn nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi náà láti dín àjálù àkúnya omi orílẹ̀-èdè Nàìjíríà kù. Àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni ààbò ìlú ìyẹn NSCDC ti dá àwọn ikọ̀ 6,433 ìyẹn 6,433 ọmọ ogun síta fún ààbò ìdìbò gómìnà tí yóò wáyé nípínlẹ̀ Ẹdó. Nínú ọ̀rọ̀ agbẹnusọ àjọ náà arákùnrin Afọlábí Babáwálé ń ló sọ wípé lórí àjọ náà ń ló rọ àwọn ọmọ ogun láti má ṣe gbàbọ̀dè kí wọ́n sì ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ní àsìkò ìbò náà. Ó sọ wípé ọwọ́ àjọ náà ni ààbò aráàlú wà tí wọ́n sì ń retí ohun tó dáa láti ọ̀dọ̀ wọn. Ó ló sọ wípé àjọ náà yóò ṣiṣẹ́ láti rí i dájú wípé ìdáàbòbò àwọn irinṣẹ́ ìbò kíbò tó bẹ̀rẹ̀ lásìkò ìdìbò àti lẹ́yìn ìbò náà yóò wà ní ojú ẹsẹ̀. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. NTA Ijebu ode fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTime Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu ode. ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí: 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ijebu ode alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Agbára ṣíṣètò àti àgbékalẹ̀ yàrá àkàwé nínú ètò ẹ̀kọ́ àti ìṣètò ẹ̀kọ́ tó yè kooro nílò àbójútó nígbàtí àwọn tí ọ̀rọ̀ kàn ń ṣe ìpàdé láti mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́. Akọ̀ròyìn wa Zenrat Zinginu ń lo jábọ̀ ìròyìn náà. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní. Ẹ má gbàgbé àdètẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. In light of the public holiday declared by the federal government for Monday, 16 September 2020. Your latest information, news,
people day-to-day activities. We promote Nigeria culture. We bring to you educative program and talk shows for young and old. We give you latest updates from the world of sports. We also